fún wa ní story kékeré tó máa jẹ́ ká máa rántí nǹkan tí mo sọ ní Psalm 82. Ọlọ́dẹ tó ń tọ́jú àwọn pig ẹlẹ́dẹ̀ ó rí kìnìún tó bí ọmọ but kìnìún yẹn ti kú but ọmọ yẹn wà ńlẹ̀ńlẹ̀ kékeré tó bí. Tó ń tọ́jú ẹlẹ́dẹ̀ yóò wá gbé ọmọ kìnìún yẹn ó wá ń tọ́jú ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́dẹ̀ so wọ́n jọ dàgbà papọ̀ ni. So kìnìún yẹn kò mọ̀ pé kìnìún lòun, ó máa ń rò pé ẹlẹ́dẹ̀ lòun bí àwọn ẹlẹ́dẹ̀ tọ́jọ́ ń dàgbà. So tí ibi tó ti lọ mu omi tó bá ti lọ síbi tó ti fẹ́ mu omi àwọn kìnìún kan wá sí the other side ìlàkejì ní Yorùbá ìlàkejì omi yẹn wọ́n á wá síbẹ̀. Tó bá ti lè débẹ̀ wọ́n á halẹ̀ mọ́ wọn, tó bá ti roar tó bá ti pariwo àwọn ẹlẹ́dẹ̀ yẹn gbogbo wọn máa sá lọ ni wọn ní lè mu omi mọ́. Ọjọ́ kan kìnìún yẹn tó wà lára wọn yẹn nígbà tó wá mu omi ó wá ń rí àwòrán ara ẹ̀ nínú omi tó ń mu yẹn pé òun rí bí àwọn tó máa wá ń pariwo mọ́ wọn táwọn máa ń sá lọ yẹn ó ń jọ wọ́n. Ó rí àwòrán ara ẹ̀ ní pé ó ń jọ wọ́n. So the next time tí wọ́n lọ mu omi táwọn kìnìún yẹn dé tó ń halẹ̀ mọ́ wọn tó ń roar àwọn ẹlẹ́dẹ̀ yẹn sá lọ òun dúró ṣe lòun náà roar padà. Bá ṣe roar òun náà pariwo títí ẹ̀ padà ní. Ó mu omi ń bẹ̀ kò sí kankan táwọn kìnìún yẹn gbé ṣe o. Bó ṣe rí fọmọ Ọlọ́run nìyẹn. Tọ́mọ Ọlọ́run ò bá ti mọ̀ wípé Ọlọ́run ti fi pé èmi fúnra mi God ni o. Bible sọ pé we are seated far above ni o, far above principalities and powers. Lókè níbi tí Jésù Kristi wà ibẹ̀ ló fi wá sí o. Ibẹ̀ far above principalities and powers ni o. Lórí gbogbo àwọn òrìṣà lórí gbogbo àwọn ọlọ́run ayé yìí we are seated far above. Ó dẹ̀ fún wa ní authority ni ó gbélé wa lọ́wọ́ ni. Ṣùgbọ́n ó wá sọ pé ẹni tí ò bá wá lo authority tóun fún yẹn o tí ò máa ra ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run ló fúnra ra ẹ̀ gangan nínú àwọ̀ ara á kàn kú bí èèyàn lásán ni o. Á kàn kú bí èèyàn lásán. Ẹ jọ̀ọ́ story yẹn mo fẹ́ kẹ́ bá mi bí mo ṣe rọra sọ yẹn mo fẹ́ kẹ́ ẹ tún lọ gbọ́. Ẹ wá ká bá fúnra yín rò ó kẹ́ wá wo bí Sátánì ṣe máa ń fi àwọn ọmọ Ọlọ́run tó fi máa ń jẹ ẹgbẹ́ tó bá gbé testimony ní MFM iye pásítọ̀ tán ti pa iye ẹ̀wọ̀n tán ti ṣe ṣùgbọ́n àwọn wá repent wọ́n pàdé ìkan tó jẹ́ pé kò ṣeé pa ibẹ̀ ni wọ́n ti repent. Wọ́n wá máa ka Nathaniel Bassey lòun ò sí inú àwọn tẹ́ máa wá give testimony pé ẹ ti pa àwọn pásítọ̀ méje ẹ ti pa 20 ẹ ṣe wá repent. Nathaniel Bassey ní you will die before tó kàn ó. So téèyàn bá mọ téèyàn jẹ́ identity nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan nìyẹn. Identity, your identity in Christ. Mi sọ pé àwọn tó ń sọ pé àwọn ò kì í ṣọmọ Ọlọ́run pé kẹ́ má gbà wọ́n gbọ́ o ṣùgbọ́n kó kálukú mọ̀ who are you in Christ. Ta ti ẹ̀ ní ẹ́ nínú Ọlọ́run torí téèyàn bá máa ra ẹ̀ ìyá kan máa darí èèyàn síbi ibi tí ò ṣe ni. You have to first know who you are in Christ. Who are you? Who are you? Ask yourself ẹbíra yín gangan láti ẹni nínú Jésù Kristi yìí náà. Ta ni mí? Torí irú mẹ́sẹ̀gì tí Sátánì òbí jẹ́ kán preach inú ìjọ lélẹ̀ tá à ń ṣe Psalm 82 lẹ́ni o. Ní gbọ́ pásítọ̀ tó máa dé láàárọ̀ Sunday tó máa sọ pé Psalm 82 ó rí àfọwọ́n fathers of faith àtàwọn tó ṣe ń dìde sí tí wọ́n ka Bíbélì tọ́lọ́run tó ní ẹ̀mí mímọ́ tọ́lọ́run tó ń kọ́ wọn. Lọ́sẹ̀ jẹ́ ká mọ̀ sí i pé this is ẹ̀tajẹ́ lélẹ́yìí. Kí la máa ń ṣe? A máa ń bẹ̀rù Sátánì. We just fear. A máa bẹ̀rù ha. Meanwhile, we are seated far above. Ẹ jọ̀ọ́ ẹ máa rántí scripture yẹn. Far above. Ephesians 2:6 ẹ kọ sílẹ̀. Éfésù orí 2 ẹsẹ̀ 6. We are seated far above ni o. Above principalities and powers ni o. Orí Jésù fi wá jókòó sí o. Torí pé small God ni wá, bàbá wa Ọlọ́run ni, ó dẹ̀ bí wa. Lágbára bí bàbá wa ṣùgbọ́n ọmọ ẹ̀ ni wá, ó lágbára tó gbé wọ̀ wá.
ó láṣẹ tó fi fún wa láti lò. So until téèyàn bá mọ ara ẹ̀ as a God, not God not kò ń ṣe jí ńlá jí kékeré, kò ń ṣe ọlọ́run irú àwọn òrìṣà là ń sọ, ṣùgbọ́n ọlọ́run tọmọ ọlọ́run òun là ń sọ. Tí ìyẹn tó bá ti yé wa dáadáa, Psalm 82 máa yé wa, but tí kò bá yéèyàn dáadáa èèyàn ní mọ Psalm 82. Torí Ásáàfù nǹkan tó wà concern pẹ̀lú ni wípé àwọn aláṣẹ tọ́lọ́run gbé àṣẹ fún lé lọ́wọ́, àwọn yẹn tó yẹ ká máa tú ìlú ṣe, tó yẹ ká máa tọ́jú àwọn èèyàn, àwọn tẹ́bi ń pa, àwọn tó ń gbẹ́ àwọn tó wà ní ìpọ́njú, kí ni wọ́n tún ṣe? Wọ́n tún fayé ni wọ́n lára sí ni. Wọ́n ń fayé ni wọ́n lára sí ni wípé kọ́lọ́run kó dìde kó wá ṣe ìdájọ́ wọn. Gbogbo ọlọ́run ayé, gbogbo àwọn tó fi ṣe olórí tí wọ́n ń ṣiṣẹ́ ibi, tí wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe fún àwọn èèyàn, pé ọlọ́run onídàájọ́, ìwọ tó jókòó láàrin àwọn ọlọ́run kéékèèké tó jẹ́ pé wọ́n ló ní gbogbo agbára tó dẹ̀ máa ṣèdájọ́ gbogbo àwọn ọlọ́run kéékèèké náà, Ásáàfù ní dìde o kó wá ṣèdájọ́ wọn, kálàáfíà kó lè wà, kí àwọn tó jẹ́ ọmọ rẹ kí ó kálukú lè ní ìfọ̀kànbalẹ̀. Ìkan tí Ásáàfù kọ sí Psalm 82 nìyẹn. Gbogbo ọmọ nǹkan tó kù tán ń kọ gbogbo I don't understand what they are saying o. Wọ́n kàwé o PhD ni wọ́n I don't understand, but ibi tó ẹ̀mí máa fi yé mi dé lèmi wá sọ̀rọ̀ lé lórí. Nítorí pé gbogbo àwọn ọlọ́run àwọn alágbára ayé yìí náà tí wọ́n ń ṣe oríṣiríṣi àwọn nǹkan búburú wọ̀nyí, torí ẹ̀ ni Jésù ṣe wà láti pa gbogbo iṣẹ́ wọn run. Jésù wá láti pa gbogbo iṣẹ́ wọn run. Nígbà tó dẹ̀ pa iṣẹ́ wọn run tán, ó yẹ̀yẹ́ wọn, ó dójú tì wọ́n gidi ni, ó fún wọn ní public disgrace ni. Public disgrace ló fi fún wọn. Colossians 2:15 ká má sọ pé kí ni sá tó ń sọ. Colossians 2:15 ẹ lọ kà á, tó dé àkókò wa ẹ lọ kà á. Ó dójú tì wọ́n ní gbangba ni o, ó dójú tì wọ́n, ó dójú tì èṣù ni, ó gba agbára náà tán gbélé mọ́ tọ́lọ́run fún wọn tán fi tó yẹ kán fi ṣe nǹkan tó dáa tó hàn fi ṣe, ó gba agbára náà lọ́wọ́ wọn. Ta ló wá gbé fún? Àwa ni o. Ó wá gbé fún àwa ọmọ ọlọ́run. Ṣùgbọ́n àwa fúnra wa náà ó sọ fún wa wípé ìdájọ́ wà o. Agbára tó ń gbé fún wa náà tá bá ṣì lò, nǹkan tó yẹ ká ṣe tá a bá ṣe, tá bá rí aláìní tá a tọ́jú wọn, tá a rí àwọn tó wà ní ìpọ́njú tá a mú wọn kúrò, ó ní ìdájọ́ náà wà o. Matthew 25 ó ní fulfilment Psalm 82. Matthew chapter 25 gbogbo ẹ̀ pátápátá ó ní fulfilment Psalm 82. Whatsoever you do to the least of my brothers, that you do unto me. When I was hungry, you gave me to eat. When I was thirsty, you gave me to drink. Now enter into the holy. Ẹ lọ sínú ìjọ tó ní pé ẹ ṣe nǹkan tóun ní pé kẹ́ ṣe ó lè bọ́ sọ́wọ́ òsì òun. So ìdájọ́ wà fáwa náà, ká má rò pé bóyá torí pé àti dọmọ ọlọ́run àti sọ pé small god ni wá, ọlọ́run kékeré ni wá, so torí náà mo lè ṣe nǹkan tó bá wù mí. Ìdájọ́ wà o. Ìdájọ́ wà. Àṣẹ tó fún wa, agbára tó fún wa, authority tó fún wa láti fi jèrè ọkàn, láti fi fa àwọn èèyàn kúrò nínú òkùnkùn, láti fi tọ́jú àwọn aláìní, láti fi tọ́jú àwọn aláìní bàbá, nǹkan tó rán wa láti fi ṣe nìyẹn. So ńgbà tí Ásáàfù ń kọ́, Ásáàfù orílẹ̀ prophesy ni kó ní ìdájọ́ ayé, ó ní ìdájọ́ òdodo kó máa bọ̀, kó wá ṣèdájọ́ àwọn alágbára ayé. Jésù Kristi dẹ̀ wá, ó dẹ̀ ṣe lóòótọ́. So Psalm 82 verse 1 verse 8 péré ni. Ọlọ́run ni ọba àwọn ọba, ọlọ́run kan péré ní Ísírẹ́lì mọ̀. Ísírẹ́lì ò tún mọ ọlọ́run mìíràn, ọlọ́run tó tóbi. Ṣùgbọ́n Ásáàfù sọ pé àwọn tí wọ́n fi sí ipò láti máa ṣe ìtọ́jú àwọn èèyàn, wọ́n rí wọn bí ọlọ́run ni, ọlọ́run kékeré, nítorí agbára wà lọ́wọ́ wọn. Àti àwọn ìpínlẹ̀ tó kù lórílẹ̀-èdè alààyè, torí Ísírẹ́lì jẹ́ ti ọlọ́run. So ọlọ́run kàn rán ó yan àwọn judges
àwọn adájọ́ láti máa ṣe lead ti Israel, ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè tó kù tí ò kì í ṣe ti tọ́lọ́run ò mú bí Israeli, gbogbo wọn ni wọ́n ní àwọn ọlọ́run kéékèèké tó ń darí wọn nígbà náà. Gbogbo àwọn yẹn náà iṣẹ́ ibi ni wọ́n ń ṣe, kò sédè tó ṣe iṣẹ́ tó tẹ́ Ọlọ́run lọ́rùn. So òun ni Asaph wá rí fáàsì wípé Ọlọ́run dúró nínú ìjọ àwọn alágbára, assembly níbi tí gbogbo àwọn alágbára wà, ṣùgbọ́n àwọn alágbára yìí alágbára kéékèèké ni o, torí Ọlọ́run ni alágbára tó máa ń gba agbára lọ́wọ́ alágbára. Àwọn alágbára kan wà tán rò pé wọ́n lágbára o, àwọn kan dẹ̀ wà tọ́lọ́run fún lágbára, ṣùgbọ́n Ọlọ́run nìkan òun ni alágbára gíga, òun ló ṣe olórí lórí gbogbo wọn. So Asaph sọ pé Ọlọ́run dúró nínú ìjọ àwọn alágbára, ó ń ṣe ìdájọ́ nínú àwọn ọ̀run. Ọlọ́run ikọ̀ táwọn yẹn ṣe ń sọ pé kò ń ṣe láyé bí ni Asaph ti ń sọ̀rọ̀ nìyẹn, torí pé Bible sọ pé nínú àwọn ọ̀run, torí ẹ̀ náà wọ̀nyẹn ṣe ń sọ pé kò ń ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ láyé bí. Tó bá jẹ́ pé nǹkan tí ò ṣẹlẹ̀ láyé bí, kí ló ka Asaph pẹ̀lú ẹ̀? So Ọlọ́run dúró nínú ìjọ àwọn alágbára, ó ń ṣe ìdájọ́ nínú àwọn ọ̀run. Ẹ lè lọ kà ní Deuteronomy 32 verse 8 pé àwọn ìpínlẹ̀ tó kù tí ò kì í ṣe Israeli, wọ́n ní àwọn tí wọ́n ń ṣe olùdarí fún gbogbo àwọn ìpínlẹ̀ yẹn, wọn ò dẹ̀ ṣe dáadáa, iṣẹ́ ibi ni gbogbo wọn ń ṣe, Ọlọ́run sì ṣe ìdájọ́ wọn. Tí wọ́n wá sọ pé ẹ̀yin ò ti ṣe ìdájọ́ àìṣòótọ́ pẹ́ tó, ẹ̀yin tọ́lọ́run fi yín sípò tó jẹ́ pé ẹ̀yin ló yẹ kẹ́ máa ṣe ìtọ́jú àwọn èèyàn, ìtọ́jú orílẹ̀-èdè. Ó ní ṣùgbọ́n ẹ̀ ṣòdodo, ó ní ẹ̀yin ò ti ṣe ìdájọ́ àìṣòótọ́ pẹ́ tó, tí ó sì máa ṣe ojúṣàájú àwọn ènìyàn búburú. Àwọn èèyàn búburú lè ṣojúṣàájú, wọ́n ń fìyà jẹ àwọn èèyàn, ṣùgbọ́n àwọn tó ń fìyà jẹ yẹn, àwọn èèyàn ló yẹ kẹ́ máa tọ́jú o, ṣùgbọ́n àwọn èèyàn búburú yẹn, àwọn gangan lè ṣojúṣàájú fún. Ní verse 3 ó ní ṣe ìdájọ́ tálákà àti ti aláìní baba, ṣe òtítọ́ sí àwọn olùpọ́njú àti aláìní, ṣe òtítọ́ fún òtòṣì àti aláìní baba, ẹ gbèjà olùpọ́njú àti akúṣẹ̀. Nǹkan tó lọ́run fi fún yín lágbára nìyẹn, nǹkan tó yẹ káwa máa ṣe nìyẹn o, tí Jésù ṣe fún wa ní authority tó ṣe fún wa lágbára o. Kì í ṣe pé ká tún lọ máa fìyà jẹ àwọn tó wà nínú ìpọ́njú o, kì í ṣe pé ká tún máa fìyà jẹ tálákà o. Born again ni ẹ́, sálárì onísálárì ìdè òdẹ̀ ṣe kọ́kọ́ lọ gbé sí báńkì, kọ́kọ́ lọ gba interest lórí ẹ̀. Ẹni tó yẹ kó gba sálárì ó kọ́kọ́ dìnnà ìwọ̀n náà torí kó fẹ́ kọ́kọ́ gba interest lórí ẹ̀. Ó kì í ṣàtúnbí. So Asaph sọ pé iṣẹ́ ló yẹ kẹ́ ẹ ṣèdájọ́ àwọn tálákà àti aláìní baba, tó lọ́lọ́run yìí ò ní baba aláìní baba. Ẹ ṣe òtítọ́ sí àwọn tó wà nínú ìpọ́njú àti àwọn aláìní. Exodus 23 verse 6 ẹ máa rí kà bẹ́ẹ̀ pé Ọlọ́run sọ wípé bóun ṣe fẹ́ kán ṣe máa ṣèjọba ni wípé kán ṣe òtítọ́ fún òtòṣì àti aláìní baba, pé ẹ gbèjà àwọn olùpọ́njú àti akúṣẹ̀. Nǹkan tí Jésù Kristi dẹ̀ sọ ní Matthew 25 nìyẹn, nǹkan tó ṣẹlẹ̀ ní New Testament, nǹkan tí Asaph sọ ní 82 pé kó ṣẹlẹ̀, òun náà ló ṣẹlẹ̀. Jésù Kristi rí fáàsì sáàmù yìí o ní New Testament o. So ní verse 4 ó wá sọ pé gba tálákà àti aláìní, yọ wọ́n ní ọwọ́ àwọn ènìyàn búburú. Nǹkan tó yẹ kẹ́ ṣe tọ́lọ́run sọ pé kẹ́ fi agbára yìí ṣe ní pé kẹ́ fi gba tálákà àti aláìní, kẹ́ yọ wọ́n kúrò lọ́wọ́ àwọn èèyàn búburú tó ń fìyà jẹ wọ́n, àwọn tó ń oppress wọn, ẹ gbà wọ́n lọ. Kì í ṣe pé ká tún máa join àwọn yẹn àti tún máa oppress wọn. Nǹkan tó lọ́run fẹ́ kẹ́ ṣe nìyẹn. Ní verse 5 ó ní wọn kò mọ̀, bẹ́ẹ̀ ni wọn kò fẹ́ kí òye kí ó yé wọn, wọ́n ń rìn ní òkùnkùn, gbogbo ìpìlẹ̀ ayé ló wà bí pé ìpìlẹ̀ ayé ń jì, gbogbo ìpìlẹ̀ ayé ó yẹ̀ ní ipò wọn, ó mì lábẹ́ ẹsẹ̀ wọn, nítorí pé wọn ò jẹ́ kí àlàáfíà
wọn ò jẹ́ kí ara kó tu àwọn ènìyàn, wọn ò mọ̀, wọn ò dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀, wọn ò fẹ́ kọ́mọ, wọn ò tiẹ̀ fẹ́ káwọn èèyàn ní òye. Àwọn èèyàn wá rìn nínú òkùnkùn, ìpìlẹ̀ ayé wá wà, àwọn èèyàn wà nínú òkùnkùn, àwọn èèyàn wà nínú òkùnkùn. Àwọn tó yẹ kó jẹ́ ọlọ́run kékeré, tó yẹ ká máa mú wọn kúrò nínú òkùnkùn, wọ́n fún wọn sílẹ̀. Àwọn èèyàn wá rìn ní ìpìlẹ̀ ayé, níṣe ló ń mì, nítorí pé kò sí òdodo, kò sí òtítọ́. Ní verse 6, Asaph wá sọ pé èmi ti wí pé ọlọ́run ni ẹ̀yin. Ẹ mọ̀ pé Jésù Kristi ló make statement yìí, kẹ́lẹ̀ mọ̀ pé Asaph ó receive ni, ọlọ́run kàn ń gba ẹnu Asaph sọ̀rọ̀ ni. Jésù Kristi ló make statement yìí, John 10:34. Èmi ti wí pé ọlọ́run ni ẹ̀yin, àwọn ọmọ ọ̀gá ògo sì ni gbogbo yín. We are children of the Most High. Jésù ni mo ti sọ wípé ọlọ́run ni ẹ̀yin, ọmọ ọ̀gá ògo sì ni gbogbo yín. Ọmọ ọ̀gá ògo, ọlọ́run alágbára jùlọ, ọlọ́run kan ṣoṣo tó wà tí kò sí ọlọ́run mìíràn, ó ní bàbá gbogbo wa. So ní verse 7 ó wá sọ wípé ṣùgbọ́n o, tí ẹ bá mọ̀ wípé ẹ̀yin náà tẹ́jọ́ ọmọ ọ̀gá ògo yìí pọ́lọ́run ni yín, àwa ò ní kú bí èèyàn lásán lórúkọ Jésù. Ó ní ṣùgbọ́n ẹ̀yin ó kú bí ènìyàn ni o, bí èèyàn tó kàn ṣubú, bí ọ̀kan nínú àwọn ọmọ aládé, ìyẹn ni àwọn tó lọ sórí ẹ̀mọ̀, àwọn ọmọ olórí ogun, àwọn tó lọ sógun, tán kàn lọ ja ogun, àwọn ọmọ ogun tán kàn pa wọ́n, tí wọ́n kàn dẹ̀ kú, wọ́n kú síbẹ̀, wọ́n tẹ̀ gbókùn wọn wálé, ṣẹmọ̀, bí èèyàn lásán. Ọmọ aládé ni wọ́n o, ọmọ aládé ni wọ́n o, àwọn ọmọ èèyàn gíga tó tóbi nínú military, ṣùgbọ́n because they don't know who they are. Wọ́n ọmọ ẹ̀ tó jẹ́, you know, pápá ò dẹ̀ pa wọ́n lójú ogun, apá wọn as entity, ẹbí ẹ téèyàn ò mọ̀. So ó ní mo ti wí pé ọlọ́run ni ẹ̀yin, àwọn ọmọ ọ̀gá ògo sì ni gbogbo yín. Ṣùgbọ́n tẹ́ ẹ bá mọ̀ ẹ̀ tẹ́ jẹ́, ṣùgbọ́n ẹ̀yin ó kú bí ènìyàn, ẹ̀yin ó sì ṣubú bí ọ̀kan nínú àwọn ọmọ aládé ni o. Ìyẹn ò ní jẹ́ pé wá lórúkọ Jésù o. So Jésù Kristi dẹ̀ sọ nǹkan tí Asaph sọ yìí, nígbà tán mú Jésù tó sọ pé ó sọ pé ìwọ ọlọ́run, wípé blasphemy, pé ọ̀rọ̀ òdì ló sọ sí ọlọ́run. Báwo ló máa ṣe sọ pé ìwọ àtọlọ́run pé kan náà ni? Ó ní ṣe bẹ́ẹ̀ rí pé wọ́n ti kọ sílẹ̀, Asaph ti kọ Psalm 82, ó ti wà ń bẹ̀. Ṣé mọ́ ti rí pé ọlọ́run ti sọ síbẹ̀ pé mo wí pé ọlọ́run ni ẹ̀yin, a ti kọ sílẹ̀. Ṣé bẹ́ẹ̀ dẹ̀ rí kà, ṣé bẹ́ẹ̀ kà nínú kìtẹ̀lì báíbù àwọn Júù yẹn, ṣé bẹ́ẹ̀ kà nínú òfin yìí, ṣé bẹ́ẹ̀ rí ń bẹ̀ Tórà, ṣé bẹ́ẹ̀ kà pé Asaph ti kọ síbẹ̀ wípé mo wí pé ẹ̀yin pé ọlọ́run ni yín. Fear God, pé sọ tó ń bá wá ohun tó jẹ́ pé a wá fi iṣẹ́ yẹn rán gangan tó ń bá wá sọ pé òun ọlọ́run, kí ló wá, èwo ló wá tó wá ṣe jọ yín lójú? Ṣé bẹ́ẹ̀ ti rí kà tẹ́lẹ̀? Kì í ṣe pé bóyá wọ́n ti kọ sílẹ̀ ti rí kà tẹ́lẹ̀. So why are you now accusing me? Why tẹ́ ṣe wá sọ pé blasphemy, pé ọ̀rọ̀ òdì sẹ́mi mímọ́ ni mò ń sọ pé èmi ọlọ́run, pé wá tẹ́ ṣe wá sọ bẹ́ẹ̀? In verse 8 ó wá ní ọlọ́run o, Asaph ló wá ń sọ̀rọ̀ verse 8, ọlọ́run dìde o, ṣe ìdájọ́ ayé o, nítorí ìwọ ni yóò ní orílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè gbogbo tọlọ́run ni o. Gbogbo orílẹ̀-èdè gbogbo ló máa dúró níwájú ọlọ́run fún ìdájọ́ o. Tolúwa ní ilẹ̀ àti ẹkún rẹ̀, ayé àti ohun gbogbo tó tẹ̀dó sínú rẹ̀ ni o. Kò gbogbo àtẹ̀lé tó sì ń ṣe kìnìkan tó sì ń ṣe gbogbo oríṣiríṣi ẹ̀sìn, wọ́n ń padà bọ̀ wá níwájú Olúwa Ọlọ́run alààyè yìí o. Òun ló ní gbogbo orílẹ̀-èdè. Even though a sọ pé ọlọ́run Ísírẹ́lì ni, ọlọ́run Ísírẹ́lì torí Ísírẹ́lì èèyàn rẹ̀ ni, ṣùgbọ́n òun ló ní gbogbo orílẹ̀-èdè. Ó wá sọ pé Olúwa ẹ dìde o, bàbá Ìbàdàn tó kọ amọ̀nà tètè máa bọ̀, amọ̀nà tètè máa bọ̀, ayé ń dàrú o, amọ̀nà tètè bọ̀, ayé máa dòbírí po, amọ̀nà tètè bọ̀. Pé amọ̀nà lọ́lọ́run Jésù Kristi ni, onídàájọ́ òdodo ni,
máa bọ̀ kó wá ṣèdájọ́ orílẹ̀-èdè. Gbogbo orílẹ̀-èdè tirẹ̀ ni o, àti funfun àti dúdú àti pupa, gbogbo orílẹ̀-èdè títí Ọlọ́run òun ni. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ lọ farabalẹ̀ kẹ́ ka Psalm 82. Mi ì sọ pé kẹ́ má gbọ́ nǹkan táwọn ọ̀jọ̀gbọ́n sọ o, ṣùgbọ́n ẹ̀yin fúnra yín ẹ bi ẹ̀mí mímọ́. Táti ẹ̀mí mi gan. Ta ni mí nínú Jésù? Irú agbára wo ni mo ní? Ṣé rí ọjọ́ téèyàn bá ti mọ téèyàn jẹ́ inú Jésù, ọjọ́ náà nìyẹn máa gba ara ẹ̀ lọ́wọ́ Sàtánì o. Torí Sàtánì mọ̀ pé èèyàn ti mọ̀, torí ignorance ló pọ̀ jù o. Ọ̀pọ̀lọpọ̀ ni o mọ̀ pé ọmọ fúnra wọn gọ́ọ̀dù kékeré ni wá o. Gọ́ọ̀dù kékeré ni wá. Kí lorúkọ Sinach? I know who God says I am, what he says I am, where he says I am, I know who I am. Téèyàn bá mọ téèyàn jẹ́ nínú Jésù, Sàtánì á kàn máa gbáyàn ní gbágbá sẹ́yìn ìgbà ni o. So you don't hear this, wọ́n àfọ́jẹ́ lè nínú ìjọ. Torí tí ọjọ́ tí àwọn èèyàn bá ti mọ̀ pé ọmọ Ọlọ́run, àwọn small god ni wọ́n, Ọlọ́run fún wọn ní authority, Ọlọ́run fún wa láṣẹ. A dẹ̀ jókòó pẹ̀lú Jésù Kristi far above ní o. Ẹ ronú sí statement yẹn, far above principalities and power. Ṣé bẹ́ẹ̀ tó bá ga jù ló lágbára jù? Lókè ibi tí Jésù Kristi wà, òun ló fi wá sí. Ẹni tó dẹ̀ wá ńlẹ̀ á dẹ̀ máa dẹ́rù báyìí, àfàlà dẹ́rù báyìí wà dẹ̀ máa gbọ̀n. Á dẹ̀ gbé nǹkan wá dẹ̀ máa gbọ̀n pé Olúwa lówó ni màá tún gbé gbà. If you know who you are, who born monkey? So ẹ jọ̀ọ́ tẹ́ bá máa rántí nǹkan nípa Psalm 82, ẹ rántí wípé yí àgọ́ so. Ọlọ́run ni wá o, kò ń ṣe àìkú ọ̀pẹ̀ lọ́lọ́run o, kì í ṣe kò ṣe pé bóyá àìkú ọ̀pẹ̀ lọ́lọ́run. Ọlọ́run kan péré ló wà, Ọlọ́run Ísírẹ́lì, Ọlọ́run tó dá gbogbo èèyàn tí kò sẹ́ni tó dá. The most high, Ọlọ́run tó ga jùlọ, èèyàn kan péré ni o. Ṣùgbọ́n àwa ọmọ tó bí we are small gods. Bígbà téèyàn bá bí ọmọ tó bí ọmọ èyí, ṣe bá kọ́ bí ọmọ la bí, ọmọ ènìyàn ni. Bá ṣe rí ní ìta bá ti gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa. Jésù wá fún wa, ó ní àwọn nǹkan tó ń ṣe ó láti ṣe jù bẹ́ẹ̀ lọ. Ó fún wa ní authority ni. Jésù fún wa ní àṣẹ, ó gbélé wa lọ́wọ́ ni. Kí ló wá yẹ ká ṣe? Ká kàn gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀ ni. Ṣùgbọ́n tá a bá bí àwa èèyàn sí pé ẹgbọ́n títí ẹni nǹkan méje tàbí tí ó tó nígbàgbọ́ fi ń múra ìhámọ́ra, àìmọye onígbàgbọ́ ni ò mọ̀ o. You see why Satan can always come and just kó kàn máa tàn èèyàn jẹ. Kí ni àwọn ìhámọ́ra téèyàn máa ń gbé wọ̀ as the child of the Most High ní? Àwọn èèyàn ò ní mọ̀. So irú àwọn nǹkan tó yẹ ká máa kà, ká mọ̀ ìta jẹ́, ká mọ̀ bá ṣe máa operate, ká mọ̀ irú agbára tọ́lọ́run gbé fún wa. Tá a bá mọ̀, a lè máa fi pe àwọn èèyàn kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀. A lè ràn àwọn tó wà nínú ìpọ́njú. A lè sọ fún wọn wípé dìde, you don't have to be there. Don't let the enemy hold you down. Dìde, God will set you free. Ọlọ́run wá lè lò wá àti tàn mọ́lẹ̀ sínú òkùnkùn àwọn mìíràn. Ṣùgbọ́n téèyàn bá mẹ́rin téèyàn jẹ́, báwo ló ṣe fẹ́ ṣe ìrànyàn lọ́wọ́? Ṣáfọ́jú lè ràn afọ́jú, ló máa lead afọ́jú ni. Can blind lead the blind? Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Psalm 82 àti ọ̀rọ̀ pé ẹ má gbẹ̀san o, ẹ má ṣe bí ẹ lè gbẹ̀san o, ẹ má sọ pé ẹ má ṣì mí kóòtì o, torí Sàtánì ó máa ń twist Bible. Ẹ má ṣì mí kóòtì o, ẹ lè gbẹ̀san o, ṣùgbọ́n ẹ lè ké pe Ọlọ́run ẹ̀san kó gbẹ̀san fún yín. Olúwa, gbogbo ẹni tó ń ni mí lára, bá mi ni wọ́n lára lórúkọ Jésù. Kò sí nǹkan tó rọ̀ǹgì pẹ̀lú ẹ̀ o. Ṣùgbọ́n tó bá dẹ̀ fẹ́ sọ wípé Olúwa, àwọn tó ń ni ẹ́ lára yìí,
ó wà òkè kan sì máa ní ẹ́ lára o ṣùgbọ́n ìwọ Ọlọ́run tó bá yá kó bá mi yí wọn lọ́kàn padà ìsókè pẹ̀lú Ọlọ́run náà Ọlọ́run ò bínú sí ó fún kálukú ní wíìlì ní bọ́tẹ́ má ṣì ní kóòtù ẹ má sọ pé sáà tó ń sọ pé ká lọ máa gbẹ̀san èèyàn kọ́kọ́ ò lè gbẹ̀san o ẹ̀ṣẹ̀ ni o téèyàn bá ṣe tó dandan fún rẹ̀ gbẹ̀san ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n o lè ké pe Ọlọ́run ẹ̀san bí tóbìnrin ìyàwó pásítọ̀ tí mo sọ tó ké pe Ọlọ́run tọ́lọ́run sọ yìí pé ọmọ mi ti ké pè mí o tó o bá fi ọkọ ọmọ mi sílẹ̀ láàrin ọjọ́ méje you will die you can do that ó dẹ̀ lè sọ pé irọ́ ò fẹ́ kí irú kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí sísàyè sókè tán bá kúkú clear ìyàwó pásítọ̀ yẹn ìlò kán dẹ̀ máa ṣe nǹkan tó wù mọ́ Ọlọ́run ò fi pámẹ́lì kankan o but ẹ má ṣì mí kóòtù ẹ jọ̀ọ́ ẹ má ṣì mí kóòtù mi ì sọ pé kéèyàn lọ gbẹ̀san a lè gbẹ̀san fúnra wa ṣùgbọ́n a lè ké pe Ọlọ́run ẹ̀san it is a righteous thing o it is a kò ń ṣe nǹkan tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ tó bá ní mí lára tọ́lọ́run bá ní lára kí ló rọ́ọ̀gì pẹ̀lú ẹ̀ kí ló rọ́ọ̀gì kó náà mọ bó ṣe ń rì kó mọ bó ṣe ń rì Ọlọ́run á yí wọn padà o kì í ṣe pé mi ní gbàdúrà kí Ọlọ́run yí wọn padà o á gbàdúrà Olúwa yí wọn bíbí Sálọ́mọ́ ṣe máa ń sọ you will pray Olúwa ẹ yí wọn lọ́kàn padà ṣùgbọ́n tán bá because Satan is a stubborn spirit bẹ́ẹ̀ láàárọ̀ bí ewúrẹ́ ni ó sì tún bọ̀ lọ́sàn-án tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ àṣẹ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ àṣẹ ó sì tún bọ̀ kó lọ it's a stubborn spirit àwọn èèyàn tó ń ṣe yẹn kò kì í ṣe pé àwọn ló ń ṣe ẹ̀mí tó wà nínú wọn yẹn náà fi ń ṣe ẹ̀mí yẹn là ń gbédè ẹ̀mí yẹn là ń sọ̀rọ̀ sí ẹ̀mí tó fi ń ṣe yẹn gangan ó là ń sọ̀rọ̀ sí ẹ̀mí yẹn ò lè gbọ́ ẹ̀mí yẹn ò lè yí padà ẹ̀mí Sátánì ni ẹ̀mí yẹn ò lè yí padà ṣùgbọ́n èèyàn yẹn tó bá wá kọ ẹ̀mí yẹn sílẹ̀ èyí tó Matthew 25 yẹn òun gangan ni ìmúṣẹ àdúrà tí Asaph tó gbà ní Psalm 82 so ní ebi tí mo kàn fẹ́ ká wò ń bẹ̀ Psalm láti verse 31 tá a bá ṣe tán a lè lọ fún ara wa kà láti verse 31 títí lọ dé 41 títí lọ dé 40 ẹ lè kájú yẹn lọ bọ́tí ibi tí mo kàn fẹ́ ká wò ń bẹ̀ ó ní nígbà tí ọmọ ènìyàn yóò wà nínú ògo rẹ̀ Jésù Kristi lọmọ ènìyàn Son of Man ó nígbà tó máa wà nínú ògo rẹ̀ àti gbogbo àwọn áńgẹ́lì mímọ́ pẹ̀lú rẹ̀ nígbà náà ni yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀ Jésù máa jókòó sórí ìtẹ́ ògo rẹ̀ o nígbà tó bá wá jókòó sórí ìtẹ́ ògo rẹ̀ yìí kí ló wá fẹ́ ṣe o ó ní níwájú rẹ̀ ni a sì kó gbogbo àwọn orílẹ̀-èdè jọ Asaph ti sọ fún wa pé òun ló ní gbogbo orílẹ̀-èdè pé kó máa bọ̀ kó wá ṣèdájọ́ gbogbo orílẹ̀-èdè tó ló máa ṣèdájọ́ gbogbo orílẹ̀-èdè o á jókòó sínú ògo rẹ̀ àwa kó gbogbo orílẹ̀-èdè àwa kó síwájú Jésù Kristi nígbà tá a bá kó wọn jọ kí ló máa ṣe ó ní yóò sì yà wọ́n sí ọ̀tọ̀ á wá separate yóò sì yà wọ́n sí ọ̀tọ̀ kúrò nínú ara wọn gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ṣe máa ń ya àgùntàn rẹ̀ kúrò nínú ewúrẹ́ aya ṣẹ̀pọ̀ olùṣọ́ àgùntàn ni so ó máa mú àwọn àgùntàn rẹ̀ ó máa mú kúrò nínú ewúrẹ́ àwa fẹsẹ̀ títí sọ pé àwa jẹ́ kí àwọn àgùntàn rẹ̀ wọ́n wà lọ́wọ́ ọ̀tún ẹ̀ àwọn ewúrẹ́ wọ́n wà ní ọwọ́ òsì ní verse 34 ó wá sọ pé àwọn tó wà lọ́wọ́ ọ̀tún yẹn o àgùntàn ó yẹn àwa ni alábùkún fún tọ́lọ́run ti bùkún fún àwa ni ajogún ìgbàlà àwa ni ọwọ́ ìjẹba lọ́wọ́ ọ̀tún mi yẹn a ti pèsè ilé yín sílẹ̀ fún yín ẹ máa wọ ọbẹ̀ lọ lọ́wọ́ ọ̀tún mi ilé tẹ máa wà títí forever a ti pèsè rẹ̀ sílẹ̀ fún yín verse 41 ó ní àwọn tó wà lọ́wọ́ òsì mu ó ní ẹ kúrò lọ́dọ̀ mi o ẹ̀yin ẹni ẹ̀gún a ti gégùn fún yín ó ní ẹ bọ́ sí inú iná àìnípẹ̀kun iná àìléru ló jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣàlàyé fún wọn ó ní nítorí pé nígbà tí ebi ń pa mí ó ní ẹ fún mi ní oúnjẹ jẹ ó ní nígbà tí òǹgbẹ ń gbẹ mí ó ní ẹ fún mi ní òǹgbẹ nígbà tó ń wà nínú ìpọ́njú ó lé ẹ̀wò òun ó ní nígbà tí ó tiẹ̀ ń wá ilé tó ń wà nílé àjòjì ẹ jẹ́ kóun rí bosù ẹ jẹ́ kí ẹ fún un nílé gbogbo nǹkan tí Asaph sọ wípé àwọn ọlọ́run tí wọ́n fi ṣe
tí wọ́n fi sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó ń ṣe olórí pé wọ́n ṣe dáadáa tó fi wá jọ́ọ̀jì wọn. Àwa tá bá fi dípò tí Jésù yọ àwọn yẹn kúrò fi wá dípò. So nǹkan tí Jésù fẹ́ káwa náà ṣe, ẹni tí kò bá ṣe náà ó sì máa gbàdájọ́ o. Yẹ ká ka Psalm Matthew 25 yẹn ká kà á dáadáa. Tá bá kà á dáadáa á lè yé wa. Nígbà tá a wà ní high school wọ́n máa ń kọ orin kan, àwọn ọ̀rẹ́ mẹ́ta wọ́n pe Jésù Kristi, wọ́n ní pé kó wá bá wọn dá sí ọ̀rọ̀ kan. Ìkan ìgbàgbọ́, ìkan ìrètí, ìkẹta ni ìfẹ́. Ọ̀rẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìfẹ́ sọ pé òun ló ń dàgbà jù, ìrètí sọ pé rárá o òun ló ń dàgbà jù, ìgbàgbọ́ sọ pé kí lẹ̀ ń sọ, ẹni tí ò bá nígbàgbọ́ kò sí kankan tó lè ṣe, òun ló ń dàgbà jù. Wọ́n bá ránṣẹ́ sí Jésù pé kó wá bá wọn parí ìjà. Jésù wá dájọ́ fún wọn pé lọ́jọ́ mẹ́ta kan máa retí òun pé òun bọ̀. Nígbà tí Jésù wá dé, ilé ìgbàgbọ́ ló kọ́kọ́ lọ. Ìgbàgbọ́ ti kó àwọn èèyàn síta, wọ́n ti ṣe patí, wọ́n ti ń dúró de Jésù. Nígbà tí Jésù máa dé, Jésù wọ aṣọ, ó wọ aṣọ aláìní, ó wọ aṣọ etí àti jẹ. Nígbà tí ìgbàgbọ́ rí Jésù, ìgbàgbọ́ ní à ń retí àlejò gidi nísìnyí, máa lọ ó lè padà wá pọ̀n nísìnyí. Ó rí pé àwọn èèyàn ti múra, ó rí pé à ń retí àlejò gidi, tá bá ṣe tán kó padà wá. Jésù kúrò ńbẹ̀, ìyẹn ìgbàgbọ́. Jésù lọ sọ́dọ̀ ìfẹ́. Ìfẹ́ ti fi ilé kọfọ, ó ti fi ilé pọkà, ó ti ṣe gbogbo ẹ̀. Wọ́n ti gbé àga tí Jésù máa jókòó sí. Nígbà tán tún rí ẹni tó wá pẹ̀lú kí ni mo kọ́kọ́ fẹ́ sọ, ó ti lọ sí ọ̀dọ̀ ìgbàgbọ́, ó lọ sí ọ̀dọ̀ ìrètí, hope ní second word tó dáa máa fi ń kọ orin nígbà yẹn ni. Ó lọ sọ́dọ̀ ìrètí ti ṣe everything sílẹ̀. Nígbà tí ìrètí rí, táwọn ọmọ tó ń tẹ̀lé ìrètí káàkiri tó ń rí, tán lọ pe ìrètí wípé wá wo ta ló sọ fún irú èèyàn bíi eléyìí kó wá. Ìrètí ní ẹ ṣáà jẹ́ kó máa lọ, ká má miss Jésù, bẹ́ẹ̀ náà lé Jésù kúrò. Jésù ni wọ́n ń retí o, bẹ́ẹ̀ náà lé Jésù kúrò. Nígbà tí Jésù wá dé ọ̀dọ̀ ìfẹ́ ti sóúnjẹ, ìfẹ́ ti pe gbogbo èèyàn, àtẹni tó múra dáadáa àtẹni tí ò múra dáadáa, pé Jésù ń bọ̀ o, ẹ máa bọ̀ o, Jésù ń bọ̀ o, ẹ má miss ẹ o, ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ tiẹ̀ láṣọ tó dáa, gbogbo yín ẹ máa bọ̀, ẹ wá jókòó. Jésù ò kọ èèyàn kankan, àti akúṣẹ̀ àti àwọn tó ń tọrọ bárà, gbogbo wọn ni wọ́n lọ jókòó tí wọ́n ń retí Jésù. So nígbà tí Jésù dé kò ya ìfẹ́ lẹ́nu, because ìfẹ́ ń retí gbogbo èèyàn. So nígbà tí Jésù dé bẹ́ẹ̀ bí ẹni tí ò tó múra bí aláìní tí ò ṣe ìfẹ́ ní, ó yá ẹmu, ẹ tètè lọ wẹ̀ fún, ẹ má jẹ́ kó miss Jésù, ẹ wẹ̀ fún, ẹ wọṣọ fún, kó náà wá jókòó, kó lè jókòó sáàrin wa, kó náà lè jọlá pé Jésù Kristi ń bọ̀. Nígbà tó máa fi wẹ̀ fún Jésù, Jésù wá sọ fún wọn wípé èmi gangan ni Jésù tẹ́ ẹ̀ dúró dè, èmi ni Jésù tẹ́ ẹ̀ dúró dè. Ṣe rí pé ìfẹ́ òun gangan òun ló lágbára jù. So Ọlọ́run nífẹ̀ẹ́, ìfẹ́ lọ́lọ́run. Ọlọ́run fẹ́ràn gbogbo wa pátápátá. So a lè fẹ́ràn èèyàn jọ Ọlọ́run lọ o, a lè fẹ́ràn èèyàn jọ Ọlọ́run lọ. A lè sọ pé ọ̀rọ̀ tọ́lọ́run kọ sínú Báíbùlù ó ti le jù, a lè ṣe yẹn. A fẹ́ máa tún ṣe, èèyàn ò lè ṣe bẹ́ẹ̀. So it is appointed unto man to die once o, torí ẹni tí ò gbọ́ Yorùbá, then judgment. Hebrews 9:27, Hébérù orí 9 ẹsẹ̀ 17. Níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo èèyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ ni o, kò ṣeé yẹ̀ o. Ásáfù ti sọ pé kọ́lọ́run kó wá onídàájọ́ òdodo, kó wá ṣe ìdájọ́ gbogbo àwọn alágbára ayé, kó wá ṣe ìdájọ́ á wà. So tó bá mọ̀ wípé o kì í ṣe ọmọ Most High yìí o, torí ẹni tí ò bá gba Jésù Kristi, tí kò gbàgbọ́ pé Jésù Kristi kú pé ó jíǹde lọ́jọ́ kẹta, tí kò dẹ̀ tí fi ẹ̀jẹ̀ yẹn tá àti ìfi wẹ̀,
tó kàn ń bá wa lọ ṣọ́ọ̀ṣì ó kàn ń bá wa wá sórí òkè Síónì àbó ti ẹ̀jẹ̀ kan náà wà lágbára tá à ń sọ ń pa èyí orí ọ̀fẹ́ wà o ìfẹ́ lọ́lọ́run Ọlọ́run ò kọ̀yàn kankan o gbogbo nǹkan tó ti ṣe á dẹ̀ dáríjì ẹ̀ á dẹ̀ tún gbà kò mí ìpò ti paint the world red Ọlọ́run yìí Ọlọ́run ìfẹ́ ni á sì tún gbà ọ́ padà àtiwọ́ tó tiẹ̀ tí ìfìgbà kan mọ Ọlọ́run kó wá gba Jésù Kristi kí wọn náà wá di small god Ọlọ́run kékeré kí wọn náà wá lè ṣe bí bàbá ẹ̀ kó wá ní authority láyé kó ṣe authority ti gbéraga là ń sọ o but authority láti lè dojúkọ àwọn nǹkan tó ń dí àwọn èèyàn lọ́wọ́ so that àwọn alágbára ayé wọn ò ní máa gba ìsọ̀tún gba ìsọ̀sì gba ìsí gbogbo ibi tó wù wọ́n wá gba Jésù Kristi àti pé lọ́jọ́ náà èyí tó ṣe pàtàkì jù ní pé ọwọ́ ọ̀tún Jésù àgùntàn rẹ̀ ló máa jẹ́ kò ní jẹ́ ewúrẹ́ àgùntàn ká ti pèsè ìjọba ká ti pèsè ilé sílẹ̀ ká ti pèsè ohun gbogbo sílẹ̀ fún òun ló máa jẹ́ lọ́wọ́ ọ̀tún rẹ̀ òun ló máa wà lórúkọ Jésù kò sẹ́ni tó máa wà lọ́wọ́ òsì Jésù nínú wa o ṣùgbọ́n òǹkálùkù ló ń láti sọ wípé eléyìí mo fẹ́ ṣe àgùntàn rẹ̀ ló fẹ́ ṣe àbí ewúrẹ́ ló fẹ́ ṣe ṣọ́wọ́ ọ̀tún Jésù ló fẹ́ wà àbí ṣọ́wọ́ òsì Jésù òun ló fẹ́ wà jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébú dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́ mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta ẹ tó bá dẹ̀ sọ bẹ́ẹ̀ tó sọ pé Olúwa kọrúkọ mi sínú ìwé ìyè Olúwa dẹ̀ kọrúkọ yín á kọ sínú ìwé ìyè Jésù Kristi inú wa máa dùn wọn á lọ kọ́ mansion títì rẹ̀ náà lọ́jọ́ náà ọwọ́ ọ̀tún rẹ̀ gbogbo wa máa wà lórúkọ Jésù tó máa sọ pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere mo ti prepare gbogbo ibi tẹ́ máa wà ilé tiẹ̀ lélẹ́yìí ilé tiẹ̀ lélẹ́yìí ilé tiẹ̀ lélẹ́yìí àwa ọmọ orí òkè Síónì bẹ́ẹ̀ ló máa ṣe rí lórúkọ Jésù. Thank you, Lord Jesus. Thank you, ma.